Aláròyé máa wí o. Èyí lẹ́bùn pàtàkì tí Tinubu fún àwọn ọmọ Nàìjíríà fún ọjọ́ ìbí rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀ fáwọn ọmọ Nàìjíríà láyàjọ́ ọjọ́ìbí ọdún 64 rẹ̀, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fìtàn balẹ̀. Ó ti dára tẹ́nìkan nínú àwọn adarí Nàìjíríà kò dárí, pẹ̀lú bó ṣe pàṣẹ wípé kí wọ́n lo gbogbo owó oṣù òun láti ọdún 3 tóun ti dépò àti ti ọdún kan tó kù fóun ní sáà yìí láti fi ṣètọ́jú àwọn ọmọ ogun ilẹ̀ Nàìjíríà tó ti lọ àtàwọn tó farapa. Níṣe ló ní kí wọ́n ya àsùnwọ̀n kan sọ́tọ̀ níbi tí wọn yóò máa tọ́jú owó náà sí fún àwọn ọmọ ogun tó farapa lójú ogun àti mọ̀lẹ́bí àwọn ọmọ ogun tó ti sùn lójú ìjà nígbà tí wọ́n dáàbò bo orílẹ̀-èdè wọn. Nínú àtẹ̀jáde tí ààrẹ fi síta ló ti pàṣẹ fún akọ̀wé owó àgbà lórílẹ̀-èdè yìí láti tètè ṣiṣẹ́ lórí àsùnwọ̀n owó ọ̀hún. Ó ní, lónìí ọjọ́ìbí ọdún 64 mi, mo mọ rírì, mo sì kan sáárá sáwọn akọni lọ́kùnrin àti lóbìnrin níléeṣẹ́ ológun wa. Lónìí yìí, mo ti sọ fún ọ̀gá aṣírò owó ìyẹn Accountant General lórílẹ̀-èdè yìí láti ya àkáǹtì kan sọ́tọ̀ fún owó tí a dìídì pèsè fáwọn tó ń sin ilẹ̀ wa, àwọn tí wọ́n fara gbọgbẹ́ lẹ́nu iṣẹ́ wọn àti ẹbí àwọn tó kú lẹ́nu iṣẹ́. Gẹ́gẹ́ bí ipa tèmi náà, gbogbo owó oṣù mi látìgbà tí mo ti dépò ni wọ́n máa san sínú àkáǹtì yìí gẹ́gẹ́ bí ọrẹ, láì fi ti ètò adójútòfò àti amáyédẹrùn míì tó wà nílẹ̀ fáwọn ológun wa ṣe. Ààrẹ tún wá ké sáwọn tí wọ́n jọ wà níjọba bíi gómìnà, aṣòfin àtàwọn ìkàn tó lẹ́nu lọ́rọ̀ lẹ́ka iléeṣẹ́ aládàáni láti ṣàtìlẹ́yìn fún ètò náà. Mò ń ké sáwọn gómìnà wa, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin, iléeṣẹ́ aládàáni, àwọn ọ̀rẹ́ mi àtàwọn Afẹ́nifẹ́re gbogbo láti gbárùkù ti ètò yìí. Wọ́n máa fi nọ́mbà àti orúkọ àkáǹtì ọ̀hún síta láìpẹ́. Ó ní káwọn èèyàn ronú jinlẹ̀ lórí ẹ̀mí táwọn èèyàn yìí fi ń lélẹ̀ fún wa àti ìgbìyànjú wọn pẹ̀lú ẹbí wọn nítorí Nàìjíríà. A kò gbọdọ̀ gbàgbé àwọn tó ń fi ẹ̀mí la ikú nítorí àlàáfíà àti ìrọ̀rùn wa, tàbí èyí táwọn ẹbí wọn náà mú mọ́ra. Ètò olójú àánú kankan kọ́ lèyí. A kò gbọdọ̀ gbàgbé àwọn tó ń fi ẹ̀mí la ikú nítorí àlàáfíà àti ìrọ̀rùn wa, tàbí èyí táwọn ẹbí wọn náà mú mọ́ra. Ètò olójú àánú kankan kọ́ lèyí. Ojúṣe wa ni, a ó sì ṣe é. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 29 oṣù kẹta ọdún yìí ní àyájọ́ ọjọ́ìbí ààrẹ. Ààrẹ tó ní òun kò ṣe ayẹyẹ kankan nítorí ọjọ́ìbí òun yìí ní ọwọ́ ẹ̀rọ lòun fẹ́ ṣe é nítorí gbogbo oríṣiríṣi ohun tó ń lọ láàrin ìlú àti àdójúkọ lọ́lọ́kan-ò-jọ̀kan tí Nàìjíríà ń fojú wí. Nínú àtẹ̀jáde tí ààrẹ fi síta lọ́jọ́ àìkú yìí ló ti dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà fáwọn iṣẹ́ oríṣiríṣi àti àdúrà tí wọ́n fi ránṣẹ́ sí i, tó fi mọ́ àtìlẹ́yìn gbogbo tí wọ́n ń ṣe fún un, pẹ̀lú àlàyé wípé òun kò ṣàdédé fagilé ayẹyẹ ọjọ́ìbí òun bí kò ṣe láti fi ìmọ̀lára hàn sí gbogbo àwọn nǹkan tí kò dáa tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀-èdè wa Nàìjíríà. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.